Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbálá ayé. Mo kẹ́yìn ọmọ aládé o. A kú ìsinmi òní. Ẹ̀yin ènìyàn mi, ó ní fídíò kan tí mo mú wá fún yín lórí ètò Ẹgbà Yíyẹ̀wò ẹ bá wa dá sí. Tẹ́ bá wo ètò mi kan lánàá, mo sọ wípé fídíò kan bẹ tí mo máa upload lánàá, ṣùgbọ́n iṣẹ́ kún mi lọ́wọ́ díẹ̀ lánàá kò jẹ́ kí n lè upload fídíò náà. Fídíò náà ni mo mú wá lónìí. Ẹ̀yin ènìyàn wa, ẹ jájọ wo àwọn ìṣẹ̀lẹ̀ aburú eléyìí tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà táwa kan fi ń pariwo wípé ká dá dúró kí gbogbo àwọn nǹkan búburú yìí kó lè dáwọ́ dúró, kí ẹ̀yin èèyàn wa kẹ́ lè ní ìgbáyé gbádùn, kẹ́ lè dàgbà, kẹ́ dògbó, kẹ́ lọ tán kínú yín máa dùn pé ẹ fi ẹ̀yìn rere sílẹ̀ fáwọn ọmọ yín. Ẹ̀yin èèyàn mi ò fẹ́ sọ̀rọ̀ jù rárá lórí fídíò yìí. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ká wá béèrè lọ́wọ́ ara wa nígbà tá a bá wo fídíò náà tán pé ǹjẹ́ a lè fi ẹ̀yìn lẹ̀ fáwọn ọmọ pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin èèyàn mi, èyí tẹ́ ẹ bá rí nínú fídíò nígbà tẹ́ ẹ bá wò tán, ẹ jọ̀ọ́ ẹ fi sí comment section kó lè ṣàǹfààní fún ẹlòmíràn tó bá wọlé láti rí fídíò yìí. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi wo fídíò yìí. Orí mélòó ti rà lọ́dọ̀ ọ̀gbẹ́ni yìí? Mẹ́ta. Irú àwọn orí wo lọ kọ́kọ́ rà náwó ẹ̀ lákọ̀ọ́kọ́? Gbígbẹ. Èló ló rà? 50,000. Ìgbà tó lò yẹ yóò ṣiṣẹ́? Òòrùn kankan. Ẹlẹ́kejì yẹn ńkọ́? Ìyẹn náà tún ṣiṣẹ́. Gbígbẹ náà nìyẹn náà. Ibo làwọn ti rí àwọn orí tó gbé wá fún ẹ? Ọlọ́run máa ń gbà lọ́wọ́ èèyàn. Ó máa ń gbà lọ́wọ́ àwọn èèyàn, kò sọ wá bí tóun ti ń gbà fún ẹ. Wọ́n náà kàn rà lọ́wọ́ ẹ̀. Ẹ̀rọ ẹlẹ́kejì tó gbà yẹn èló ló rà? 130 ló rà yẹn. Ṣé yẹn ò tí gbẹ tán ni? Ìyẹn sì tutù. Ó sì tutù gan. Fresh ni ẹlẹ́kejì yẹn. Ẹnu ẹlẹ́kẹta. Inú òun. Ẹlẹ́kejì ẹ gbígbẹ náà. Gbígbẹ náà nìyẹn náà. Kí ló wá mú orí tútù wá ẹlẹ́kẹta yìí? Báwo ló ṣe kí ló fà á? Ṣàlàyé bó ṣe jẹ́ bó ó ṣe bẹ́ẹ̀ gẹ́tò orí tútù yẹn. Tí wọ́n ti sọ fún tẹ́lẹ̀ pé ó nídìí ẹ̀ ni? O ti sọ fún tẹ́lẹ̀ pé ó nídìí ẹ̀. A máa ń pẹ́ bí tí ọba ní ọ̀dọ́gbà. Àkọ́jú tó wádìí tó tá a ṣe látọ̀bẹ̀ ó ní ìwọ ti sọ fún tẹ́lẹ̀ pé orí tútù yẹn ló máa ń ṣiṣẹ́ nígbà orí gbígbẹ ò ṣiṣẹ́. Owó sọ bẹ́ẹ̀ fún rí. Báwo ni wọ́n ṣe mọ̀ wípé orí tútù yẹn ló máa ṣiṣẹ́? Àjọsọ ló jẹ bẹ́ẹ̀ tàbí orí tútù máa ṣiṣẹ́. Àjọsọ nǹkan bẹ́ẹ̀ sá. Ok, nígbà tó wá ṣẹlẹ̀ níbo ni wọ́n wà tó fi pè é? Ṣé ilé mo wà? Níbo ni ilé ẹ̀? Ní Olúmọ̀rẹ́ lọ. Olúmọ̀rẹ́ ló ń gbé. Ìbẹ̀ ló ti rí, ìbẹ̀ ló ti ó ti pè é. Láago mélòó ló pè é pé ó ti rẹ́dì? Alágbé ọwọ́ ọ̀sán lọ́ọ̀lùṣà. Ọ̀sán? Ok. Nígbà tó pè é, nígbà tó sọ pé orí ti wà, orí tútù ti wà, ìwọ náà gbé máṣíìnì lọ bá. Mo ní ṣé bàbá mi wá pè mí wá gbé àbí mo bẹ́ẹ̀ yàn kó tí wà rẹ́ẹ̀dì ọ̀lẹ̀. Ó náà gbé máṣíìnì, ipò gbé máṣíìnì wá gbà ní. Àwọn ló wá di ọ̀pẹ̀lẹ̀ ìrọ̀lẹ́. Àwọn ló gbé wá fún ìrọ̀lẹ́. Àlẹ́ ìjọ kejì ní tó sẹ́ẹ̀ lówó sí ọ. Ok. Ta ló wá pa Quadri nǹkan? Ta ló pa ọ̀bọ yẹn kankan? Quadri yẹn ta ló pa? Àwọn náà ní ìbẹ̀rẹ̀ ní ọmọ. Wo mọ bó ṣe pa? O mọ bó ṣe ṣẹlẹ̀? Ọlọ́pọ̀ ọ̀wọ̀ lọ wú ni kọ́ sọ bébí rẹ̀. Ó náà lọ wú. Ìwọ dẹ̀ rí pé fresh ni ó náà lọ wú. Mo tún pọ̀ lóko ọ̀nà pọ̀n lọ wú. Ó náà lọ wú ni. Kò ṣe a máa kọ bẹ́ẹ̀ sọ́wọ́n ní pé ọlọ́run lè jẹ́ nílẹ̀ wọn pé ìwọ́n lọ ṣe yẹ. Ok. Èló ló wá sọ pé òun máa ta fún ẹ? Èló ló pè fún ẹ? 130 ló pè fún ẹ. Nípò òun máa ta orí fún ẹ àti ọwọ́. Tí wọ́n ti sọ pé ó nídìí ọwọ́ àti. Ọní ẹ̀ náà wà lẹ̀. Ọní ẹ̀ náà wà lẹ̀. Iṣẹ́ tó lè fi ṣe wà tó máa. Tí wọ́n lọ ṣàlàyé fún ẹ pé iṣẹ́ tó máa fi ṣe wà lẹ̀. Ó ti ṣàlàyé iṣẹ́ yẹn fún ẹ. Ó ti ṣàlàyé fún mi olóòdì ẹ̀ bùtí. Ó ti ṣàlàyé fún ẹ bó ṣe máa lo àwọn orí yẹn àti. Tí wọ́n lọ máa ń ṣàlàyé fún àbúrò ti mọ̀ pé iṣẹ́ báyìí lè máa fi ṣe. Wọ́n máa ń ṣàlàyé fún mi. Ìyẹn tó bá wo àwọn láì náà gbà mí. Ẹ bá ń wọ̀ láyìn náà. Àwọn gbogbo àbàlá yìí. Níbo ló ti máa ń wò? Facebook náà ti bá wo bóyá ìwé ń jáde. Ẹnu ẹ máa ń lọ wò ní orí Facebook. Ìsàbọ̀ ẹbí mi sábà wò bẹ́ẹ̀ torí ọkọ̀ burúkú ló bá wà bẹ́ẹ̀.
ẹ báwo ni wọ́n ṣe wá mọ̀ pé orí Facebook ló wà tí wọ́n fi mọ̀ pé iṣẹ́ tó fẹ́ fi ṣe báwo ló ṣe mọ̀ pé orí Facebook ló wà tí wọ́n mọ̀ ṣe. tó bá dé fún mi pé yá ṣe kọ́ báyìí ṣe kọ́ báyìí àwọn ènìyàn máa tẹ̀lé. ok wọn ló máa ń fún ẹ ní instruction bó ṣe máa lò bó ṣe máa ṣe àwọn nǹkan wọn lè máa ń rà sí lè máa ń jó mọ tẹ máa ń ṣe gbẹ mọ. tọkọ ẹyin pẹ́pẹ́yẹ lọ. ẹyin pẹ́pẹ́yẹ ló máa fún ẹ kó máa jó pẹ̀lú ẹ nìkan. àti ewé ajé. ewé ajé yẹ máa ń lọ́rọ̀ àwọn yẹn náà lẹ́bi máa já fúnra yín. ẹyin pẹ́pẹ́yẹ pẹ̀lú máa rà yẹn máa rí ajé yẹn já. ewé ajé kan tẹ́ máa rà nìkan nìyẹn nìkan nìyẹn tẹ́ máa jó papọ̀ pẹ̀lú ẹ̀ o ò ná rárá o kò fún 130 yẹn ìwọ̀n ó ti rí 130 tí wọ́n kó fún dàrẹ́tì yẹn nítorí bí gbèrò ṣe rí èsì ìdí ìbálẹ̀ 130 yẹn sì nǹkan ńlá ni. nílò tó mú náà kọ́sọ́mà ní ìbò dáadáa. kọ́sọ́mà ní kọ́sọ́mà ní ìbò. o ní àwọn kọ́sọ́mà ní ìbò dáadáa. nílùú òyìnbó tó máa ṣètò fún. tó máa ṣètò fún nílùú òyìnbó tó máa rúbọ fún wọn àwọn yẹn wà nílùú òyìnbó. mi dẹ̀ kì í jáde mi kì í lọ gbọ́ọ̀bù lọ sí pàtí mi náà jẹ ṣẹ́kù. ok owó yẹn ni wọ́n ṣé o transfer sí nàbọ̀ fún ní cash. transfer ló ṣe. àwọn ẹgbẹ́ tá à ń tó jọ náà. àwọn tó wà nílùú òyìnbó èlò ló máa ń fún ẹ. ó di pẹ́ẹ́dì pàtí bá dẹ̀ bá dẹ̀ ṣe fún ẹ. bí èlò ń kókó ló máa. ó lè jẹ́ 20 ó lè jẹ́ 100 tí mi bá dẹ̀ pé ara tó arúgbó ọbẹ̀ ojúlé fún olúwo ẹ̀gbà. àdìbà tó ti ń ṣiṣẹ́ yìí èlò ni gangan ló ti gbà tó tóbi jù. nígbà tó tóbi jù ó ti gba 500,000. 500,000 ok now nígbà tó gbé orí yẹn wá fún ẹ tó tí o fún lówó o ti wá jó ṣe lẹ́sẹ̀kẹ́ tó ti gbá náà ló ti jó how many hours ló fi jó orí tútù yẹn àwọn kò rí tútù ní owó yàtọ̀ sórí gbígbẹ. 5 hours. 5 hours ló fi jó orí yẹn àti àwọn nǹkan tó jó papọ̀ pẹ̀lú ẹ̀ kó tó di kó di eérú ọwọ́ yẹn ń kọ́ kí lè máa ń ok lórí yẹn kí lè máa ń pè ní èdè yín tí wọ́n fẹ́ pè àti ọwọ́. orí náà ni orí àjíyọ. orí àjíyọ. orí àjíyọ ọwọ́ ń kọ́. àtẹ́lẹwọ́ náà. àtẹ́lẹwọ́ náà lè máa ń pè àwọn àtẹ́lẹwọ́ yẹn tó jó yẹn àwọn nǹkan ọṣẹ́ wo nìyẹn ṣe ṣé olùwẹ́ fi yẹn ṣe. àṣínà nìyẹn náà olùwẹ́ fi yẹn náà ṣe ọṣẹ tó dún orí ọmọ yìí tó gún sínú kéyì tó ti wà nínú kéyì kí ló fẹ́ máa fi ṣe. àwọn ọmọ orí tó yá bẹ́ẹ̀ pé àwọn fẹ́ ṣiṣẹ́ irú iṣẹ́ bẹ́ẹ̀ rí òṣìṣẹ́ ọ̀kan ọmọ ìyàwó fún ara ló máa ṣe fún àwọn tó wà lóyìnbó tó máa ń ṣiṣẹ́ fún yẹn kọ́ kò sí ara ẹran èèyàn ní. tí yàn ṣe péyà fún ni wọn pẹ̀lú pé bóyá bẹ́ẹ̀ sẹ́ǹdì fún ẹ fún wọn. ok tí yàn ṣe péyà fún ni. ok péyà káwé. ok. àwọn olè ti wá dáadọ́ kó gbé tẹ́lẹ̀ ọ́ sí kó sáà studio àwọn olè pẹ̀ wọ́n ìwé láti gbẹ̀kọ̀ dẹ̀ pí kọ́. ó pè gbé kó pí kọ́. ìlú ọ̀rọ̀ àbẹ̀ pọ̀ lórí fún ẹ̀kọ́ lórí fún ẹ̀kọ́ bọ́ wọn ní mìsùn táìmì mìsùn lé jáde. gbé lọ. àtúntò sọ́dọ̀ àwọn yáyà òun ni. iná ṣe. alẹ́ ojú kọ̀ọ̀kan ni. ẹ̀ ń jà ní. ok yá mọ̀ ń gbọ́ ẹ. alẹ́ ojú kọ̀ọ̀kan ni àti dẹ́ẹ̀dì jẹ́ kejì mo pé ó lè wà tábìlì ẹbí dé bíbá yìí tí kò ṣàlàyé àwọn ọkọ ní kò ṣàlàyé tẹ́lẹ̀ fún òun pààyàn ní àbí òun náà lọ wú ni òun náà dẹ̀ rà lọ́wọ́ ẹ̀ according to àbí ká bó ṣe ṣe rẹ̀ yìí ká ní pé ó ti bímọ ọmọ mélòó ti bí ẹyẹ kan péré ó tó ọmọ ọdún mélòó ọmọ ọdún méjì ọmọ tó pa yìí sìn ó tó ọmọ ọdún mélòó ó mọ iye ọmọ ọdún yẹn according to má ṣe gbọ́ wọn ní ọmọ yìí tó 18 years ọmọ tiẹ̀ ti pé ọmọ ọdún méjì àbí bọ́mọ tiẹ̀ ti pé ọmọ ọdún méjì tó kọ̀ ṣe bí yẹn kó yẹ kó òun náà mú lọ gé orí ẹ̀ tó ń ṣe everything yẹn báwo ló ṣe wá gbé wá fún ẹ kó má mọ̀ pọ́mọ ẹ ní báwo ló ṣe máa rí lára ẹ̀ adùn ẹ̀ gbé sókè wo bí má sọ pé ó máa dùn yàn má sọ pé èèyàn máa bára jẹ́ ìwọ ọmọ mọ̀ ń pọ́ǹtì sí báwo ló ṣe fẹ́ rí lára tiẹ̀ gangan adùn ẹ̀. ẹ láǹfààní àti máa gbọ́ àwọ̀ káàkiri àgbáńlá ayé alàgbà tí ẹ̀ ń wò wájú mi ló kọ rẹ̀ jẹ́ kí ni. Afis Ayétẹ̀dó. Afis Ayétẹ̀dó tí ó ń gbé ní agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn bí tí a gbọ́ wípé ó mú ìyá rẹ̀ ó gbẹ̀mí rẹ̀ látàrí nǹkan kan àbí nǹkan kan tó ẹnu ọlọ́fà láti ń gbọ́ mọ̀tá ẹ gbọ́ ẹ̀kún rẹ́rẹ́ ìròyìn ẹ gbọ́ ẹ̀kún rẹ́rẹ́ bí ọ̀bẹ ti bẹ iṣu àti bí ìkòkò ti ṣe lẹ́nu òǹgàn fúnra rẹ̀ kí lorúkọ ẹ. Afis Ayétẹ̀dó. Afis
Ayétẹ́rù. Bẹ́ẹ̀ni sà. Ọmọ ìlú wo ni ẹ? Ọmọ bíbí Adó-Odò ni. Ọmọ bíbí Adó-Odò Ọ̀tà ni. Adó-Odò Ọ̀tà. Apá abo ni ọ̀dọ̀ yín ní Adó-Odò Ọ̀tà. Sáìdì Igufi ni sà. Igufi ni sà. Igufi. Bẹ́ẹ̀ni sà. Ní Adó-Odò Ọ̀tà. Bẹ́ẹ̀ni sà. Ibẹ̀ ni ọmọ bẹ̀ ni dáàdì àbí? Bẹ́ẹ̀ni sà. Mọ́mì ẹ̀ ń kọ́? Oṣù ọmọ Adó. Ọmọ ìlú wo? Ọmọ Òkè Ọ̀dọ̀ ni. Ọmọ Òkè Ọ̀dọ̀. Bẹ́ẹ̀ni sà. Ok. Ọjà Ọ̀dọ̀ wà, Òkè Ọ̀dọ̀ wà. Òkè Ọ̀dọ̀ bẹ́ẹ̀ sà. Ọmọ Òkè Ọ̀dọ̀ ni mọ́mì ẹ̀. Wàá sọ̀rọ̀ sókè díẹ̀. Bẹ́ẹ̀ni sà, ọmọ Òkè Ọ̀dọ̀ ni sà. Iṣẹ́ wo ni ò ń ṣe? Mo máa ń ṣe iṣẹ́ télọ̀ ni mo kọ́ ní kékeré, so mo lè ti ṣe freedom. So iṣẹ́ tí mo ṣe sì ni pé àwọn tó máa ń fọ public toilet àti àwọn tó máa ń ṣáìtì máa kà, àwọn tó máa ń ta ọjà fáwọn àbókí bí àwọn bíi aluminium, bí àwọn malt aluminium, àwọn aluminium ṣàfáwọn àbókí, iṣẹ́ tí mo ṣe ni. Ok, o máa ń ta aluminium, o dẹ̀ tún máa bá wọn ṣe bíi kí a máa public toilet àbí? Bẹ́ẹ̀ sà. Fẹ́ ṣáà máa ọ́zù ṣáá. Bẹ́ẹ̀ sà. Tọ́ iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́. Elédùà kó fi èrè ṣiṣẹ́ gbogbo wa. Ìwọ tó ọmọdún mélòó báyìí? 27 years sà. 27 years. Yes sà. O ti marry? Rárá sà. O ti marry? Bẹ́ẹ̀ sà. O ti bímọ? Rárá sà. O ti bímọ náà? Yes sà. Ok. Sáìdì ibo ni wọ́n ń gbé gbogbo? Sáìdì Gbẹ̀sà gbogbo ni mo ń gbé. Apá àbò ń Gbẹ̀sà? China ní orúkọ àdúgbò. China Bẹ́ẹ̀ sà. ló ń gbé ní Ìgbẹ̀sà. Bẹ́ẹ̀ sà. Kí ló wá ṣẹlẹ̀ gangan? Báwo ló ṣe Nǹkan tó ṣẹlẹ̀- gbẹ̀mí màmá yìí? Kí ló fà á? Kí ni wọ́n ṣe fún ẹ? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo kàn máa ń rí aláàánú, so nǹkan tó wá fà ni pé O kì í máa ń rí aláàánú bẹ́ẹ̀ ni sà, bíi báwo? kí n tọrọ bí kí n máa pààyàn, kí n máa tọrọ ọkọ lọ́wọ́ èèyàn, kí n máa fún yàn, tó bá yẹ fún yàn kan yíyá máa ṣí rẹ̀ lójú wípé má fún ẹ má fún, so nǹkan tó wá Ta ló wá ń ṣe yẹn? ìyá tó pè ọgbọ̀n gbogbo ló máa ń ṣe bẹ́ẹ̀. Ok, wọ́n nígbàgbọ́ pé ìyá yẹn náà jẹ́ kó mọ rí aláàánú. Bẹ́ẹ̀ ni sà, Ok. so wá lọ sọ́dọ̀ àfà yẹn ló wá sọ fún mi pé nígbà tí ẹ̀ bá kú kí tó lè rí aláàánú, so bí mistakenly ni fi wá pa ṣáàlì. Mọ́mì ẹ̀ ń kọ́? Mọ́ ẹ̀mí wà àbọ̀ mi lè sọ pé mi báyìí ló ń Mo lọ wà. mo lè sọ pé mi báyìí ló ń gbé. Ìjọ́ wo lo rí mọ́mì ẹ̀ gbẹ̀yìn? Ó ti pẹ́ mi ti rí ọ̀gbìn, á ti pẹ́ bí ọdún mẹ́ta sí mẹ́rin mi ti rí ọ̀gbìn. Ẹjọ́ ń gbé tẹ́lẹ̀ ni? Ara sà ìjọ gbé tẹ́lẹ̀. Ìwà tí mọ́mì ẹjọ́ ń gbé tẹ́lẹ̀ ni ẹ̀ ẹjọ́ gbé? Bẹ́ẹ̀ ni sà ìjọ gbé. Bó lè àwọn mọ́mì ẹ̀ ń gbé? Ìkòròdú ni ẹ̀gbọ́n mi sọ fún mi pé wọ́n ń gbé o. Dáàdì àti mọ́mì ẹ̀ wọn ò jọ gbé papọ̀? Láti mi ti kú láti ọmọ ọdún láti kékeré láti mi ti kú. Láti kí dáàdì ẹ̀ ti kú? Bẹ́ẹ̀ ni sà. Bàtí dáàdì ẹ̀ kú ọmọdé wo ló wà? Mo ò tí lè sọ bóde tí mo ò tí gbọ́n rárá tó fi kú. Mọ́mì ẹ̀ ti wá lọ ní ọkọ ẹ̀mí àbí? Ó ti náà kọ̀ mí bẹ́ẹ̀ sà. Tọ́ oní àáfà yẹn ló sọ fún ẹ pé ìyá ẹ ló ń ṣe ẹ́. Ṣé ìwà àti ìyá ẹ jọ ń gbé ni? Rárá sà, àjọ gbé sà. Wo ni girama yẹn ń gbé? Adó-Odò ló ń gbé sà. Wo ni wọ́n ń gbé? Ìgbésà ìlú ń gbé sà. Adó-Odò sí Ìgbẹ̀sà. Kí ni báwo ni àárín yẹn ṣe jìnnà sí? Ó jẹ púpọ̀, èèyàn lè fẹsẹ̀ rìn. Ok, èèyàn lè fẹsẹ̀ rìn kò ṣe tó jìnnà púpọ̀. Torí ẹsẹ̀ lè máa fi rìn, torí àyẹ̀rẹ̀ aláàánú yẹn náà ẹsẹ̀ máa fi rìn. Kí ló kọ́kọ́ fún ẹ ní ẹ̀rí àrídájú pé àìmárí aláàánú pé girama ẹ̀ ló ń fà á? Tí bá wá iṣẹ́ wọ́n gbà mí, wọ́n sọ fún mi pé kò sí ààyè pé àwọn nìkan ni, so gbogbo tí máa dé sàmù kò máa ń rálá àánú kò tó fa gbogbo fọ́sọ̀ fún pé wọ́n bá kú kò tó lè rálá àánú. So nígbà tí ìyẹn wá ń ṣẹlẹ̀ ló fi wá tọ ẹni yẹn lọ àbí? Bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni sà. Tẹ́ni yẹn wá sọ fún ẹ pé tí girama ẹ̀ ò bá kú o ó ṣe ṣe kó mọ́ rí aláàánú o, bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ pé ni sà. girama ẹ̀ ló ń ṣe ẹ́. Bẹ́ẹ̀ ni sà. Orí èèyàn wo ni ẹni yẹn pé girama ẹ̀? Òpin èèyàn kọ̀ọ̀kan fún mi, ó kò sọ pé ó dìgbà tó bá kú mi. Òpin èèyàn kọ̀ọ̀kan fún mi, ó dìgbà tó sọ fún mi kó bá kú mi. Kò sọ pé girama ẹ̀ báyìí ló jẹ́ báyìí ló jẹ́, ó kò sọ pé ó dìgbà tó bá kú Bẹ́ẹ̀ ni sà. kó tó rí aláàánú. Bẹ́ẹ̀ ni sà. Girama ẹ̀ tọmọ ọdún mélòó? Mo ọmọ ọdún tó jẹ́ òbọ̀, mo gbọ́ pọ̀ sọ pé 80 years ni wọ́n. 80 years Bẹ́ẹ̀ ni sà. ní màmá yẹn. Bẹ́ẹ̀ ni sà. Ok, màmá yẹn ọkọ wọn ń kọ́? Àwọn kan ti kú tipẹ́. Wọ́n ti kú tipẹ́. Bẹ́ẹ̀ ni sà. Ìyẹn bàbá ìyá ẹ̀ wọ́n ti kú tipẹ́. Bẹ́ẹ̀ ni sà. Náà ẹni èjì ẹ̀ wá kí ọ̀rọ̀ ọba lè yá. Báwo ló ṣe pa ìyá ẹ̀, kí ló fi pa? Ọ̀bẹ ló fi pàṣà. Mistakenly gan. Ọ̀bẹ? Ṣé o dúnbú wọn ni? Bẹ́ẹ̀ ni sà. Lọ́rùn? Bẹ́ẹ̀ ni sà. Nígbà tó fẹ́ pa wọ́n. Exodus ọmọdún mélòó báyìí? 48. 48.
Iṣẹ́ wo gangan lẹ ṣe? Iṣẹ́ babaláwo ṣe. Babaláwo. A tó bí oṣù mélòó ló lè tẹ́tí iṣẹ́ babaláwo? A ti tó bí 15 years now. Hello. A ti tó 15 years. 15 years. Bọ́lá ti kọ́ ṣe babaláwo tẹ́ ẹ ṣe? Owó dèdè roko. Owó dèdè roko. Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ kí ló pé ilé iṣẹ́ ọlọ́pàá? Ìkejì mi pè mí ní ọjọ́ kan. So ìgbà tó wá pè wọ́n sọ pé òun ní ìdòwò. Tó bá dẹ̀ ní ìdòwò ẹ̀ máa ń send owó sí níbi tó wà. Ó wá sọ pé òun ní ìdòwò. Máa náà owó kọ̀ lọ mi báyìí o. Ó wá ní kò sówó kọ̀ọ̀kan lọ́rùn rárá báyìí. Kò wá jújọ́ kẹta ẹ̀ lọ. Ẹnìkan máa ń pè ní Ìfákòrédé. Ìfákòrédé yẹn ló wá pè mí. Ìfákòrédé yẹn ló pè. Ó pè ìkejì mi. Ìgbà tó pè ìkejì mi. Ìkejì mi wà lẹ́nu ìparọ́. Ìkejì mi wà lẹ́nu iṣẹ́. Ìkejì máa ń ní Ìfákòrédé pé òun owó ọmọ kan tó kò fún ọ. Bá ní bá lọ bá Fákòrédé. Bá ní mo dọ̀dọ̀ Fákòrédé. Ìfákòrédé wá sí àlàyé mi pé òun nídìí ẹ̀mọ̀ orí. Nígbà àwọn ọ̀rẹ́ nǹkan ló fi lónìí ìdẹ. Mánà nǹkan tó bèrè ayé ti le. Wọ́n bá ní tí bá ní ẹ̀wọ̀n tó bá mọ̀ bá ní òkè wọ́n máa wọrí pé máa sọ fún ẹnìkan pé tó bá ti ṣàlàyé fẹ́ nìyẹn kan pé ó máa rí. Ṣùgbọ́n kó tó gbà yẹn ẹni yẹn tó jẹ́ Kasimu yẹn ní táìmù kan àjọ àgbàtà wà lágọ̀ọ́kà Kasimu yẹn máa wá sọ́dọ̀ wa ní àgọ́kà. So Kasimu yẹn mo wá bọ̀ láti pàtí mo wá pàdé Kasimu ní òru. So ó yàrá fẹ́ ṣe nǹkan tí ò dáa fún mi ní ìgbà tó wá rí mi lọ́nà ẹ̀gbọ́n yín tẹ mí mọ́ mo wá jà fún Kasimu lówó. Kasimu máa ní wọ́n ní ohun premier level àti máa ní yẹn wá lóun máa wá bí Kasimu ṣe bẹ̀rẹ̀ sí ní wá sọ́dọ̀ mi nìyẹn. Nígbà tó wá sọ́dọ̀ mi ó máa mọ tí màá ra nǹkan fún mi. Ó wá díjọ́ kó wá jókòó pẹ̀lú mi àwa jọ ń sọ̀rọ̀. Ó bá náà ẹ̀yin ò já ẹ̀yin ò mẹ́nu ẹni ẹ̀yin ò mọ kíní kan ní nígbà tó góje nǹkan kan. Ibi tó ń sọ ọ̀rọ̀ páàkì èèyàn mo wá ní inú yẹn ti le gan ẹni tó bá mú wàhálà ni ó ní kò sí kankan ẹ̀gbọ́n. Ìgbà tó wá sọ̀rọ̀ yẹn ṣá kò ju bí ọ̀sẹ̀ kan lọ bóyá gbé ẹrù èèyàn sínú cargo bag fún mi nìyẹn. Ó pọ̀ ní ọ̀bà díẹ̀. Màtí mi ò rí ẹ̀rù bá mi pé irú kí lélẹ̀ ó ní ẹ̀gbọ́n ẹ máa lò mọ́ fún yín ni mo ìgbà lọ́wọ́ ẹ̀ nìyẹn. Ìgbà tí mo gbà lọ́wọ́ ẹ̀ máa rò pé kí ní ìdẹ́ máa bàjẹ́ mọ́ mi lọ́wọ́ tó máa sọ fún àwọn tàjọ́ ṣẹgbẹ́ àwọn náà máa need so mú ibẹ̀rẹ̀ sí ní ta fún ọ ní díẹ̀díẹ̀ nìyẹn títí mo fi lò yẹn tán. So ìgbà tó wá di pé ìkejì mi wà yẹn mo wá lọ sí mo wá fẹ́ ra aṣọ fún ọmọ kan tó wà lọ́dọ̀ mi nírọ̀lẹ́ ọmọ ẹ̀ Samson lórúkọ ẹ̀ ọmọ àdúgbò ni aṣọ tí mo fẹ́ rà fún yẹn bí mo já ṣe bí láfẹ́ wá bí mo ṣe rí Bùsáyọ̀ nìyẹn mo dẹ̀ ti tó Bùsáyọ̀ máa tẹ́tí jọ wà ní tó ti lọ bí 2 months girlfriend mi ni ló bá ní níbo lọ àdàmọ́ ni mo ra aṣọ fún Samson ló bá ní ṣèmi nira tòun náà ni mo bá ní òkè kó máa wọ̀rì ó wá ní ọ̀dọ̀ mi náà lòun náà dẹ̀ ń lọ mo bá ní kó àti Samson kan máa lọ sí. Bùsáyọ̀ yẹn á tó bí ọmọ ọdún mélòó? Ó rà àgbàlagbà ni kì í ṣe wọ́n dé. Ó ti máa lé ní bí i 33. Ó ti márì. Ó ti bímọ. Mi ì lè sọ pé ọmọ báyìí bóyá mẹ́ta mi. So bí mo ṣáà ṣe mo rí àkọ́ tí mo fẹ́ rà bí mo ṣe wá sí ọ́fíìsì yẹn. Ìgbà tí mo wá sí ọ́fíìsì mo jẹ́ àjà símà àjọmú. Ó tó gbà yẹn nígbà tó lọ sí láti wá yẹn mo wá Kasimu lọ. Mo wá sọ fún Kasimu pé Kasimu báwo ni mo ti ń wá ẹ̀? Mo ní ìdíkọ̀ báyìí. Ṣùgbọ́n ṣá mo ti rí. Báwo la fẹ́ ṣe? Tó bá ní òkè kó máa wá bá mi kì má wọ̀rì. Ó máa bá mi pé ṣé kó máa bọ̀ báyìí ní kó máa báyìí wá tó bá di alẹ́ ní kọ́ba gómìnà kó máa wá bó ṣe wá bá mi ní alẹ́ nìyẹn. Ọmọ yẹn mo ṣàṣẹ la lè jọ jẹun ìgbà tó dẹ̀ jẹun ó sùn ó jẹ fùfú èmi náà mo fún ó jà jẹun ìgbà tó dẹ̀ di alẹ́ bí Kasimu ṣe mú handkerchief yẹn bóyá ti kọ́ba ìmọ̀ ẹ̀ báyìí èmi wà dì lọ́wọ́ mú mo èdè lọ́mọ bí Kasimu ṣe bóyá jẹ́ ọmọ ẹ̀. Òṣìṣẹ́ yẹn àti Kasimu nìkan lè ṣe kópa. Ìkejì mi dé ẹsẹ̀ mú. Bẹ́ẹ̀ni ṣé yàtí Kasimu nìkan lè pa? Bẹ́ẹ̀ni Kasimu nìkan lè ṣe kópa. èmi àti Kasimu àti kejì mi ni. Níbo lẹ́yìn dìbò ní Kasimu dìbò ní kejì yìí dìbò? Ẹsẹ̀ ni kejì mi dìbò èmi dọwọ́ mú. Kasimu kọ́ bọ̀lì yẹn ó dìbò. Ó di orí mú àti ó di orí mú báyìí. Kí lẹ korúkọ girlfriend ní ẹlẹ́ẹ̀kan? Bùsáyọ̀. Bùsáyọ̀ bá ló ń jẹ́ Dárasími. Òun ti dára sí mi kọ́ lórúkọ. Ẹ̀yin lẹ pa Dárasími. Èmi ni mò ń pè ní dára. Ẹlẹ́ ń pè ní Dárasími. Kí o rí rí ìgbà tó rí mo tẹ̀ pé lórúkọ ẹ̀ wá ní òun fẹ́ dára sí mi. Bí kíní kan mi nira. Ìyá mi nira. Ìyá mi nira. Yẹn lẹ́yìn pè ní Dárasími. Ṣùgbọ́n Bùsáyọ̀ gbọ̀ngàn ló ń jẹ́. Okay now gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìwádìí wọ́n sọ wípé kì í ṣe àkọ́kọ́ yìí tẹ́ máa ṣe ládùúgbò yẹn báwo nìyẹn ṣe jẹ́? Kasimu yẹn òun ló mú Kasimu tí mo sọ yìí òun ló gbé ẹrù yẹn wá fún mi sínú báàgì nígbà tó dẹ̀ gbé dọ́dọ̀ mi tí mo rí ẹ̀rù bá mi mo wá gbà. Apá àgbo nínú ara èèyàn ni ara ẹran bó ṣe dára ẹran yáṣà ní apá ibi tó jẹ́. Ẹ mọ̀ pé kò ẹ kìdá ẹran lásán ni èlé sọ pé. Ẹ mọ̀ bóyá ìtàn ni o bóyá àjà ni bóyá ẹ̀yìn ni o.
ok àwọn wọlé wa ta báńkì yẹn fún báwo lẹ ṣe tẹ̀lé lẹ́tà wọn. àwọn tí mo tà fún wọn bẹ̀ tó bí 6. ó yá ẹ dárúkọ wọn. Adífàgbọ́lá. Adífàgbọ́lá. bẹ́ẹ̀ gbọ́dọ̀ ta ló jẹ́ Adífàgbọ́lá. ó wà nídìí òru. ìdí òrè ok tátú ni. Agbéfáwọ̀. Agbéfáwọ̀ bó nìyẹn wà. ó wà ní ìta ìdíbi òkè ìdóṣà. ó yá ẹ má dárúkọ wọn gbọ́. FM. ẹ dárúkọ ẹni yẹn sọ tó wà ó yẹ ẹ má sọ. FM wà lágbọ́ka. ok Ifádìó ìyẹn náà wà ní àgọ́kà. Ifákóredé ìyẹn náà wà ní sáìdì mọ́ àgọ́kà bẹ́ẹ̀ náà lọ́nà wà. ó yá alóṣù. tó lẹ́yìn ewé ìyẹn wà ní sáìdì kòkó. ẹni tí wọ́n sọ wípé tẹlú wá báyìí pé ẹ fẹ́ òun nídìí èèyàn yẹn ta ló nítàn. òun náà ní Ifákóredé. ṣé òun lè kọ́kọ́ ta ara èèyàn fún òun ni tẹ́lẹ̀ òun èyí tí Kazeem gbé wá ń gbà yẹn. ẹ kọ́kọ́ ta fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀. òun mò ń tà fún tẹ́lẹ̀. ta ló wá bẹ̀yìn lélẹ̀ tẹ́ pa yìí. òun náà ló wá padà bẹ̀ wá lílé. Ifákóredé. ló wá padà bẹ̀yìn lélẹ̀ tẹ́ ṣé gbogbo jọ wà nínú ẹgbẹ́ kan náà lágbára ló ṣe mọ̀ yín bá lè ṣe. ẹ máa jọ wà lágbọ́ka ni. ok bá dẹjọ́ ń ṣe mítìnì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó yà làbá wọn ṣe mítìnì. nígbà ìbá wọn ṣe mítì mọ́. a ti jìnnà síra wa ok nínú àti bá wọn ṣe mọ́. ẹ mélòó ni Kazeem ti gbé kíní èèyàn wá fún yín. ẹ̀kan ṣe yẹn náà ló gbé yín wá fún mi kò dẹ̀ gbówó lọ́wọ́ mi kò tó pẹ́ gbọ́n mo fún. ẹnìkan sọ wípé ìkan wà tó jẹ́ pé ti wá sínú ike fún yín rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pẹ́ sọ pé ẹ sọ fún ìkejì pé ẹ ti lè ta 10,000 àti 20,000 báwo nìyẹn ṣe jẹ́. kò sí. ó yá ẹ sọ̀rọ̀. ìjọ tí mo ti ń jọ yẹn ó máa ní kí wọn bá ti lọ sí ibi tí mo gbé lọ́tà ó máa ní kí wọn já ewé bọ̀ ó máa ń jẹ́ òyìn wa fún so ó máa gún ó sáà ló máa gún gbogbo. ẹ dúró. ló máa gún bá ti wá gún débi. ẹ má bínú ó yẹ sọ̀rọ̀ ẹ mú. ìjọ tí mo dé tí mo wà lọ́tà ó máa ń pè mí kí wọn já ewé bọ̀ ó máa ń jẹ́ òyìn bọ̀ so bàtí máa jẹ́ òyìn wa fún sa ó wá ń kó gòkè ó sọ sínú ogun pẹ̀lú ewé yẹn bàtí ogun máa gbà kí ni nǹkan tó ń ṣe wá gbé fún mi láti máa bọ̀ ògùn lọ máa wò máa là kí ni ilé létà ó ṣáà ìgbà tó ṣe ló ṣọṣẹ tó bàtí pàrọ̀ ṣọ́ fún mi díẹ̀ máa ń fọṣẹ ẹ̀wẹ̀ wọ́n ní ìgbà tí mo ti wá lọ tí mo máa ń wá bí i bá lọ sọ́tà bẹ́ẹ̀ mo lè lọ bí ọ̀sẹ̀ méjì ìwà sáré kùtà àbí lọ́sẹ̀ kan lọ́tà ìwà sáré kùtà tí bá ti débi wéèdì báyìí ìjọba ìwọ́rọ̀ pé àbúrò padà sí ọ̀tà ni so tó bá ní ẹ̀yẹn tí mi mọ̀ pé bàbá ìlú àánú kọ báyìí oníṣẹ́ mi ríṣẹ́ ni mo ní mo ríṣẹ́ oye ìbẹ̀mọ̀ tí wá gẹ̀ẹ́tì wípé ó lo ìbẹ̀mọ̀ tí gẹ̀ẹ́tì tó ń lo ẹran yìí. yẹn lẹ sọ wípé Kazeem ti wá forí tọ́gbé sínú ike. so ló máa ń sọ pé òun máa ń ta ni wípé wá dákọ̀ ìfẹ́ yẹn ọ̀n tí mo rárá gbà yẹn èmi tí mo ti dárúkọ Àdìó gbogbo àwọn tó dárúkọ mo ti dárúkọ yìí mẹ́ta mi ń gbà yẹn. ló ṣàlàyé fún yín tẹ́lẹ̀ máa nìyẹn. bọ́ tẹ́lẹ̀ yẹn ṣé yìí mọ̀ wípé iṣẹ́ tó mò ń ṣe nìyẹn pé ká fi ẹran ara èèyàn ṣe ètùtù yá ká fi ṣáájú rádà. irọ́ mi ò mọ̀. ẹ̀bùn tó tẹ̀lé wá mọ̀ yẹn kí ló dé ẹ̀gbẹ́ kejì ń ṣàkíyèsí pé nǹkan tó ń ṣe. ìjọ yìí mo ti fún wọn ní ìgbàgbọ́ àdìpé Fákóredé wá pè mí ìjọ kan ó pè mí mo jà lókè tó mo ṣiṣẹ́ lọ́wọ́ ni ló bá ní mo wà lọ́tà àjọ yẹn bó ṣe pè mí bí ó ṣe pè nìyẹn Fákóredé mímú aṣáájọ sọ̀rọ̀ wá ní ìkejì ẹ̀kọ́ mo ní ìrètí ní Abẹ́òkúta máa ní Ọ̀tà báyìí ló bá ní kíkọ́ kókó mo ní àṣẹ mi náà bẹ̀ lọ́wọ́ ní wá ní nọ́ọ̀bù eléyìí lòún ṣe má bìlú ní kó pe òun ó ṣáà ti kọ́ dùdà ńlá mu gan gbàtí má ṣe tán lọ́wọ́ rọ̀lẹ́ mo ti wọn á pè ní ìpè ọgbẹ́ni Fákóredé ti pè mí pé ó ní kó pe òun mo ní kó ṣe nọ́ọ̀bù máa dà ńlá mu mọ́ èmi mo dẹ̀ fún mi pé Fákóredé náà má ra ìní ẹ lọ́wọ́ ẹ̀ níbi tá a bá lọ sí eré ọ̀dọ̀ fi ẹ̀yìn ọ̀dọ̀ Fákóredé yẹn tá a bá lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn obìnrin ọ̀bàlá àwọn tó yàtọ̀ pẹ́lẹ̀ kan tá a bá lọ bẹ̀ tá a bá ti bàjẹ́ tá a bá ti ń bọ̀ Fákóredé máa ń pè òun tó bá ti pè yẹn èmi ò sí bẹ̀ ọkọ̀ máa mú wọlé wájọ sọ̀rọ̀ tí bá ní kí ló bẹ sọ a ní irọ́ ó ń gbèrò àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ tó ń ibẹ̀ mo ti máa ń jẹ́ ti. ọ̀rọ̀ tí ṣé yìí ni fẹ́ẹ́ dàbí táyé ọ̀rọ̀ tí kọ̀dà táyé yín sọ tí táyé yín sọ sí kílẹ̀ fẹ́ sọ sáré yẹn ó ní Fákóredé ti máa mú yín wọlé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa ń tọ́ tẹ́lẹ̀ láwùn fún kílẹ̀ láwùn kejì yín. mọ̀ pé òun ò fi taratara bá mi. mélòó lẹ ti ta ẹran èèyàn fún Fákóredé. èyí tí Kazeem gbé wá fún mi yẹn pé mo bù fún ó ti tẹ̀ mẹ́rin tẹ̀ máa. ẹ̀mẹ́rin báwo lẹ ṣe wá ṣe tí ò yọjú tí ò bàjẹ́. ìgbà tó gbé dọ́dọ̀ mi yẹn mi mọ bí mi máa ṣe ń jọ yẹn nígbà tí mo wá fún Adífàgbọ́lá ní ẹran tí mo gbé lọ fún Adífàgbọ́lá ní ọ̀dọ̀ wọn lọ́hùn èyí tó wá ṣẹ́kù yẹn ni mo wá ń sọ pé báwo ni máa ṣe kínní mo wá lọ bá Fákóredé ń gbà yẹn bá gbẹdọ pé ẹ máa dà ọtọ iná tí lè máa ṣe sí iná tí máa. ṣé Fákóredé yẹn ló wá rán yín kẹ lọ mú èèyàn mi wá báyìí. bẹ́ẹ̀ ni òun náà lọ. ṣùgbọ́n wọ́n sọ wípé Fákóredé sọ pé òun mọ̀ pé máa ń ta ẹran ara èèyàn òun kọ̀ fẹ́ mọ̀ bóyá lóòótọ́ àbí lódodo lòun ṣe ní kẹ́kẹ́ tiwa. ẹ ṣe tòótọ́ Fákóredé ìgbà tèmi àjọ ṣe mí tù tẹ́lẹ̀ ìgbà tó bá ti jìnnà síra tá àjọ ṣe mọ́ tá bá lọ pàtì tá bá pàdé ó yìí máa ń ṣe pẹ̀lú wa eléyìí jẹ́ ìgbà tèmi tó bá lọ pàtì ọ̀tà lèmi wà òun máa ń ṣe làwùlà bí bóyá kó máa fi hàn ẹ̀rọ Fákóredé kájọ máa ń jò kájọ máa mọ́ ti ṣe pàdé mọ́tò tá bá lọ pàtì tá bá pàdé ní pàtì wá di pé àjọ ṣe mọ́ òun ò jókòó pẹ̀lú wọn mọ́ ibẹ̀ ni kò sí ibẹ̀ mo ti sọ mọ́ gbogbo ṣọ́ra pẹ̀lú Fákóredé màtá tó mú mi yẹn mo bá ti jẹ́ ti ọ̀rọ̀ ẹni tó wá bá ń bi ọ̀dọ̀ àwọn akínrun àwọn tó mú mi jọ yẹn tó ń forúkọ wọn ní màá rántí orúkọ wọn Àgbẹ̀kọ̀yà màtí Fákóredé wá bá mi tó ní àmà ṣe bákan àmà ṣe bákan ibẹ̀ mo ti gẹ̀ẹ́tì mo ti di ọ̀rọ̀ ẹ̀ mú pé oye ọ̀rọ̀ ẹni Fákóredé bí wọ́n ní òun mọ̀mọ́ fún tó bá kejì ní sọ òun wá sọ pé kò sọ níwájú àwọn ọ̀dọ́ yẹn pé òun ti rà kọ́ báyìí gbogbo báyìí lè dẹ̀ ti sá èmi náà kọ́ mú gbà yẹn màá ní gbà tí Súpó ẹni tó wà ní sáà kéèsì tó fi mú mi yẹn màá ní kí ó yọ bá rí kejì mi gbogbo ọ̀rọ̀ yìí ó máa wọ̀n gidigbe
bóyá Táíwò ṣé nǹkan tí ẹ gbìyànjú Kẹ́hìndé dáre ṣe sẹ́yìn gbìyànjú láti sọ ní wípé ifá kúrèdé yẹn gangan èyàn àti ẹ̀sìn máa jọ ń rà ìyẹn ẹran ara èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀. dẹ̀ nígbà tí Kasim gbé wá fún mi nígbà tí Kasim gbé wá fún mi gbà wọ́n ló sọ pé ọtí ni inú ọtí ni kí n. àti tó ẹ̀mẹ́rin tí Kasim ti gbé wá. ẹ̀ẹ̀kan ti yẹn náà ló gbé wá. so ẹ̀ẹ̀kan ti yẹn náà lẹ́ta fọ́pọ̀lọpọ̀ àwọn tẹ́ dárúkọ yẹn. mo bu díẹ̀ ni. ṣé ẹ̀ẹ̀kan yẹn náà lẹ́ta. ẹ̀ẹ̀kan ó ti wà nù tẹ́ nínú ọtí lọ́wọ́ mi lé ó ti wà lọ́wọ́ mi nínú ọtí lé tó bá ti ta. báwo lẹ ṣe wá ṣe kí lẹ korúkọ ìkẹ́fẹ̀ẹ́ sí yẹn. Bùsáyọ̀. báwo lẹ ṣe wá ṣe igi ara Bùsáyọ̀. Kasim ní oko òun ní aláì wọn bá ń gbajẹ́ wà ọwọ́ ló ń jẹ́ gbajẹ́ wà. owó òun abánigbówó wà. ọwọ́ àti ọkàn tó àti orí ìgbà tílẹ̀ mọ́ orí yẹn ti wà nínú báàgì ọwọ́ yẹn àtọkàn yẹn wọn á da ọtí sí wà nínú ike so pẹ̀lú àwọn tẹran díẹ̀ wà nínú ike ọ̀dà ọwọ́ ọkàn yẹn mo á mú yàn má lọ tà fún ẹni tó sọ pé òun ní ìjẹ. ta ló ní sọ. Kaulak. kílẹ̀ pé. Kaulak. ta ló ń jẹ́ bẹ̀ ṣé wo ló ń ṣe ìlú wo ló wà. àfa àbẹ̀ kan bẹ̀ náà ló wà. ok apá abúlé abẹ́òkúta. sáìdì tó toró yẹn ló wà. ok mo á tà fún èló lẹ tà. 50,000. ìgbà tí mo á tà fún ní ẹyọ kan tí mo mú lọ fún mo tà fún ìgbà tí mo á tà fún tí mo wá ń bọ̀ mo á gba ọ̀dọ̀. ẹsẹ̀ ń kọ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ wà. gbogbo everything ni Kasim ti kó lọ. ìgbà tí mo á tà fún yẹn mo wá lọ bá Fakorede pé ó ti wà ńlẹ̀. ẹ lọ bá abẹ pẹ̀lú orí fóònù. mo lọ bá lọ́fíìsì. níbo lẹ ti bá. ó wà lọ́fíìsì. ok wá ló ti wà lẹ́kí ló wá sọ. wọ́n wá ní òkú tó bá di nírọ̀lẹ́ máa lẹ gbèsè máa wọ̀ tó gbogbo èló ni Fakorede fún yín. kò tí fún mi lówó ó náà yẹn ló máa sanwó tó gbà tó wá di ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn èmi dẹ̀ ń lọ bì kan máa sọ fún kejì mi pé ká máa lọ kejì mi ní ara níjẹ́ kí n jẹ́ kí n kóhùn orí Fakorede máa nókè tó bẹ́ẹ̀ mi ṣe lọ bí tèmi lọ nìyẹn ìgbà tí màá lọ bí tèmi lọ yẹn tó wá pẹ́ o mo wá pe ìkejì mi ìgbà tí mo pè ògbé kọ̀ mo ṣàbẹ̀rẹ̀ sí ní kó wá gbé kọ̀ wá ní kí ló ti Kẹ́hìndé má dà mí láàmú mo dẹ̀ máa lọ́n tiẹ̀ máa gbé ọ̀rọ̀ yẹn ti ṣe ségesège mo á pe Fakorede sọ pé Kẹ́hìndé kíní kan mo gbá yẹn Fakorede sọ bẹ́ẹ̀ ó ní òun ti fi kejì mílẹ̀ sọ́wọ́n mo ti máa pe nọ́mbà wọn ara o mọ̀ pé bí iṣẹ́ tẹ̀ ń ṣe nìyẹn bá náà Fakorede síbẹ̀ ìnáwó lẹ sọ pé kí n ṣe nǹkan báyìí wá àbáwò kílẹ̀ tó wà ń sọ yìí bá ní mo mọ kankan tẹ bá fẹ́ yẹ kọ́ fẹ́ sọ̀rọ̀ yẹn kí n lọ wá 2 million naira wá ìyẹn Fakorede tó mú kọ́ọ̀tù fóònù yẹn mo bá padà pélé bá ní má pè mí fẹ́ má pè mí ara má pè mí fímílẹ̀ bóyá ìtọ́jú fímílẹ̀ yẹn mo rí pé nǹkan ti ṣẹlẹ̀ mo ń kún bẹ́ẹ̀ ni. nígbà tí òun pè Táíwò nígbà tí Kẹ́hìndé pè tẹ́lifó fílẹ̀ kí ló ń ṣẹlẹ̀ nígbà yẹn. gbogbo ìgbà yẹn àwọn Àgbẹ̀kọ̀yà tó mí nígbà yẹn ọwọ́ wọn ni fóònù wa ọwọ́ ta ni. ọwọ́ àwọn Àgbẹ̀kọ̀yà ni fóònù wa. òkè bàtà wá ṣàgbékọ̀yà ló fi fóònù tàbí ń gbé kọ́ọ̀lù ẹ̀. tí abájọ sọ̀rọ̀ tó bá ti pè mí tó bá ti bá sọ̀rọ̀ báyìí àwọn máa mú fóònù lọ wọ́n lè lọ síwájú lọ́hùn tó bá tó ti pè padà káwọn kan tó mú wá pé ó lè ti kọ́ọ̀tù àwọn wá bèèrè mi tí mo ní owó lórí fóònù àwọn yẹn wá pè padà tó bá ti wá pè padà yẹn tó mo wá ń gbé ọgbẹ́ni àwọn àgbẹ̀dẹ àwọn sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé sọ́kùn màá ní ibi àpàlà kọ́dà ìtòsí lọ́dọ̀ wọn bá mi bẹ̀ tó màá ní ẹmu àlọ́dọ̀ yàrá gbẹjà báyìí mo mọ́ sí lọ́wọ́ mo sì pàdé lọ́kọ́ bá mi bẹ̀ á ní apábọ̀lù ń bẹ kí wá bóun lọ́fíìsì mo ní wá bá mi bẹ̀ àtúkọ̀t tó wá tó tóbi 30 minutes ra wọn á ní lè tó kúrò bẹ́ẹ̀ mo níbẹ̀ mo sì wá bá mi tó àwọn yẹn sọ̀rọ̀ lábẹ́ ọ̀rọ̀ táwọn yẹn sọ lábẹ́ ọ̀dà pé yẹn ti gbọ́ wípé ìtàn yẹn pé kíní ẹ̀ ti àṣírí ti tú bí àwọn kọ̀ọ̀kan fún ọgbẹ́ni tó bá ti lọ mádàmú rárá. ọmọ tí ẹ lè ṣe fún báyìí ṣé mo yá ṣe mo bàbá ẹ. mi ì mọ fámìlì. látọ̀dé ọ̀sẹ̀ mélòó lẹ ti ń bára yín ṣe. a rí tó lóṣù méjì. ló sọ pé àwọn ọmọ òun wà. ẹ̀rù tó kú wà lọ́dọ̀ àwọn ọdẹ ọkọ òun. ẹbí ọkọ ọmọ olùkó gángan lòun. ọmọ olóòkè ni. ó gbọ́dọ̀ tẹ́ sọ sílẹ̀ àwọn tẹ́ sọ pé ta kíní fún ìtẹ́ bá rójú wọn ṣẹlẹ̀ sọ̀rọ̀ ìsọ. lágbára Ọlọ́run èmi gan máa sọ. lágbára Ọlọ́run. lórí ìgbà tí wọ́n fi mú mi yẹn mo jẹ́ kó yẹn pé tóun bá dé gbogbo ọ̀rẹ́ ló máa sọ. kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí? kí lórúkọ yín? Kẹ́hìndé kí ni? Yémítán. ẹ̀yin kọ́? Táíwò Yémítán. She said
Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.